alákọjá farabalẹ̀ no ó tẹ̀sán láti fi sí ìgbà. Alright, alákọjá farabalẹ̀ ẹjẹ́ agbọ́n tí alájà fẹ́ bá wa sọ. Bismillah. Bismillahirrahmanirrahim. Alhamdulillah wa kafa. ثم الصلاة والسلام على النبي المصطفى وعلى آله وأصحابه أهل الوفا وعلى كل من اقتدى بهديه واستنار بنوره إلى يوم الحساب. أقدم إلى حضراتكم بتحية إسلامية مباركة التي لا يوجد مثلها في الأديان قائلا السلام عليكم ورحمة الله وبركاته. Adúpẹ́ fún Ọlọ́run alájà lẹ́yìn ìgbà tí wọ́n kí wa tán pé kí Ọlọ́run Ọlọ́run kún ọbẹ̀ nìkan ọ̀kan wa wọ́n ní adúpẹ́ fún Ọlọ́run ọba tó yá sí pé ọpẹ́ yìí náà ló tó Ọlọ́run ká máa dún fún ọba tó yá sí pé látara gbígbọ̀ngbọ̀n rẹ̀ látara títóbi rẹ̀ ló dá òjíṣẹ́ kan fún wa ló dá ṣàlẹ́ṣà fún wa Ànábì wa Muhammad ẹja yorùbá nàbì dáadáa jàmá ẹni tó jásí pé Ọlọ́run dá láti wá pé àdéhùn tọ́lọ́run dá sílẹ̀ fún wa ó sì fi ìmọ̀ ìsìláàmù fi yé wa èké Ọlọ́run kó máa bá ní Muhammad àti gbogbo àwọn tí wọ́n ràn lọ́wọ́ àwọn tí wọ́n gbójú ọ̀nà rẹ̀ àwọn tí wọ́n mọ̀nà pẹ̀lú Ànábì Muhammad títí dijọ́ ẹ̀san alájà Ọlọ́run wá ń tì síwájú fẹ́ni kankan wa gbogbo àtà ń bẹ́ẹ̀ lọ́kùnrin àti lóbìnrin pé èké Ọlọ́run Ọlọ́run àforíjì Ọlọ́run orí ajẹjẹ tá rẹ̀ kó máa bẹ̀rẹ̀ kọ̀ọ̀kan wa. فإني عائشة اسما ومرتضى تيجاني أبا ومسكتا إكيتي ولاية. أيها بدأت تعلم قراءة القرآن الكريم في هذه البقعة الطيبة منذ بدء سنين ومضت رويدا حتى أستوعبه. الحمد لله رب العباد الشكر كله لله سبحانه وتعالى على ما من به علي من فضله إذ جعلني من الفتية الذين قرأوا كتاب الله بلا سرد وذلك ترعية الشيخ الوقور العالم الكبير الشيخ وكذلك الشكر الموصول إلى هيئة تدريسية في هذه المدرسة. أقول حفظكم الله ورعاكم وزادكم الله عزا وتقدما. وكذلك أشكر أبي وأمي العزيزين وجميع عشيرتي جعل الله الجنة مثواكم. Alájà ní àwọn kí gbogbo apáta lọ́kùnrin àti lóbìnrin àwọn bẹ̀rẹ̀ kíkí àwọn yóò máa lọ sí ọ̀dọ̀ onímọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ní mímọ̀ lọ́pọ̀lọpọ̀ ẹni pẹ̀lẹ́ ni wọ́n ẹni tọ́lọ́run dá lásìwájú ẹni tó jáde pé Ọlọ́run gbé ètò ìsìláàmù lé wọn lọ́wọ́ ní mẹ́tìmọ́ntì yìí wọ́n sì ń tó kó sì dàrú tá a náà fi dé wa bá wọn àwọn náà ní bàbá wa tí a fi tọ̀wọ̀tọ̀wọ̀ àti àpọ́nlẹ́dárúkọ wọn Sheikh Murtada Tijani ọlọ́mọṣẹ́jà rẹ̀ wọ́n pẹ́. Alájà ní àwọn bẹ̀rẹ̀ kéwù yìí ní ọ̀kọ̀ọ̀kan léjèèjì látọ̀dọ̀ wọn láàrin ọdún díẹ̀ Ọlọ́run ní káwọn parí alukur'an àwọn wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lẹ́ni tọ́lọ́run tó àwọn ọmọ àwọn ọ̀jọ́ tó yára pé wọ́n ń ka alukur'ani ọ̀pọ̀lọpọ̀ ọmọ nísìnyí eré ló gbáwájú wọn eré ló gba àlámàrí lọ́wọ́ wọn àwọn oníkan mi tí wọ́n ṣe tó kọjá eré àmọ́ nínú àsìkò yìí bó ṣe kú fún tó Alájà wa láwọn wá rí yọ̀ǹda àwọn kéwú lọ́dọ̀ bàbá àwọn àwọn bẹ̀rẹ̀ láti méjì táwọn fi parí rẹ̀ lẹ́ni àwọn dúpẹ́ tó pọ̀lọpọ̀ fún wọn àwọn sì dúpẹ́ lọ́dọ̀ àwọn àfáà náà bákan náà tí wọ́n jẹ́ kí nǹkan míì kó gba àyè ìkẹ́kọ̀ọ́ lọ́wọ́ gẹ́gẹ́ bí àwọn bàbá wa tí wọ́n ń bẹ lórí kalẹ̀ Ọlọ́run dákun orí Ọlọ́run
ajẹjẹ tẹ̀rẹ̀ kó máa bẹ́rẹ̀ kọ̀ọ̀kan wọn náà. أيها الحاضرون والحاضرات اعلموا أن العقلاء أربع من ترك الدنيا قبل أن تتركه ومن بنى قبره قبل أن يدخله ومن أرضى ربه قبل أن يلقاه ومن صلى قبل أن يصلى عليه. alájà ní ẹjẹ́ àlọ́mà àwọn fẹ́ kó wa lẹ́kọ̀ọ́ tó ṣe rí àwọn ẹlẹ́kọ̀ọ́ àwọn tó nílò àkáyọ̀ wọ́n pín àwọn èèyàn sí ọ̀nà mẹ́rin àwọn èèyàn gidi wọ́n lé àkọ́kọ́ ń bẹ̀ òun lẹ́ni tó yásí pé ilé ayé tó wà yìí ó fi ilé ayé lẹ̀ kò wálé ayé kó tó di pé ilé ayé padà fi lẹ̀ òun lẹ́ni tó pé ọlọ́run ọba ló bísítì ìjọsìn ọlọ́run ọba ló gbájúmọ́ tí à ń ṣe dáadáa ló gbájúmọ́ kó tó di pé ayé padà fi lẹ̀ lọ àkọ́kọ́ nínú èèyàn dáadáa nù ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ òun lẹ́ni tó yásí pé ó mọ sàárè rẹ̀ kó tó di pé ó padà ṣe kí ni ó padà wọnú sàárè náà tálẹ́ tó mọ sàárè rẹ̀ kalẹ̀ ní ayé òun lè jẹ́ pé ń kírun ń gbààwẹ̀ ń yọ zàká pàtó wá dénú sàárè ó wá rí dáadáa ṣe tó ṣe kò yẹ pé jò àbí àwọn àkekèé ní ń ba ṣeré àwọn nǹkan dáadáa ní ń ba ṣeré nínú sàárè ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn èèyàn dáadáa òun lè jẹ́ jáde pé ó ti ń rí ọ̀nà ọlọ́wọ́n ọba rẹ̀ láyé ń bì kó tó di pé ó padà pàdé ọlọ́wọ́n ọba ẹlẹ́ẹ̀kẹrin bẹ̀ òun lè jẹ́ pé ó ń kírun déédéé kò má fi kan dín kan kò má fi kan tàn kan kò jẹ́ tí ó kí àṣùbà kó tó di pé ìṣááyé tó padà mú sí lálẹ́ ó ń kí gbogbo ẹ̀ lásìkò rẹ̀ déédéé kó tó di pé wọ́n padà kírun sóhun náà lára. ختاما اللهم لا تجعلنا مدقا للماضيين ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ẹ dákun ẹjẹ́ àtẹwọ́ àdúrà wa alájà ń ṣàdúrà fún wa pé ọlọ́run dákun má ṣe wá ní bá ṣe ẹran fáwọn tí ń jẹran ọlọ́run má ṣe wá lẹ́nu tó dá pé yóò mọ ní ète yóò mọ ní adìẹ kan bú sáwọn tó gbàtọ́ ọlọ́run bá gbọ́ àwọn tó ṣe ọlọ́run bá ẹlòmíì wà nú ayé iṣẹ́ ọlọ́run bá ní í ṣe wọ́n pèsè kò ní í ṣe kò tún wá jẹ́ káwọn tó fẹ́ ṣe kò ní jẹ́ kí wọ́n ṣiṣẹ́ ọlọ́run má ṣe wá níwó èèyàn bẹ́ẹ̀ ọlọ́run wá jẹ́ wá bọ́lọ̀ bá pàdé dáadáa o já rí dáadáa ṣe láyé ń bì ká sì rí dáadáa ṣe pàdé níwájú ọlọ́run bá. شكرا لأمي وأبي قد حقوا لي بي والسائل لي بهما في ذكره والكتب شكرا لمامي ودادي قد حقوا لي والسائل لي بهما في ذكره والكتب. Again, please. So we want to spell for you. شكرا لمثل بي وسائله بهما في ذكره وال. Àlejò ni àwọn dúpẹ́ fún ìyá wọn àti bàbá wọn. Àwọn méjèèjì yìí ni wọ́n jẹ́ kí táwọn gbà lérò kó wá sí múṣẹ. Nígbà míì ọmọ máa fẹ́ dáadáa fúnra rẹ̀ kóbi rẹ̀ kó má tẹ̀ yà sí àbí kó má rí ti ẹ̀rọ. Òwò rí pẹ́lẹ́ nípa àwọn àti ìyá àwọn àti bàbá wọn wọ́n gbọ́dọ̀ mọ́ wọn wọ́n yẹ kí tọ́lọ́ ọkọ̀ kú àwọn ṣe. Àwọn náà wọ́n dúpẹ́ lẹ́ni látara àsọtẹ́lẹ̀ tọ́lọ́ sọ sínú Al-Qur'ani pé ẹnikẹ́ni òbí kọ́bí tó bá ṣe dáadáa fún ọmọkọ́mọ náà dúpẹ́ fún bíbẹ́ òun dúpẹ́ fún yín lé ní o Ọlọ́run rán wa létí bẹ́ẹ̀ ní Qur'ani Ọlọ́run dákun oore tó pọ̀ Ọlọ́run sábà fi sẹ́yìn lẹ́sàn àti ìyá àti bàbá amen. Shukran, thank you very much. All right, so you can have your seat. Báyìí la parí ìpè àwọn ọmọ jáde kó tó wá nípa lọ síbi prógámù tó kù.